Ha! Wọ́n jí àbúrò Adébáyọ̀ Adélabú gbé lọ nìbàdàn. Wọ́n ti tún jí àwọn míì gbé o. Arábìnrin Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul, àbúrò Adébáyọ̀ Adélabú, mínísítà lábẹ́ ìjọba Tinubu yìí tẹ́lẹ̀, ẹni tó ń du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ APC. Ọláìdé ń kó àwọn ìbejì ẹ̀ Peter àti Paul lọ síléèwé ní kùtùkùtù òwúrọ̀ yìí ni níbi aago 7:30 àárọ̀. Wọ́n sì jọ wà nínú mọ́tò Toyota aláwọ̀ pupa kan. Láti àdúgbò Eléwúrẹ́ ni wọ́n ti ń bọ̀ ní ìkóríta Challenge nígbà tó sì kù dẹ̀dẹ̀ kí wọ́n jáde sí ọ̀nà márosẹ̀ Express. Níbẹ̀ ni mọ́tò míì dábù wọn lójijì tí àwọn tí wọ́n sì wà níbẹ̀ sáré jáde pẹ̀lú ìbọn tí wọ́n sì wọ́ obìnrin náà àti àwọn ọmọ rẹ̀ bọ́ sílẹ̀ tí wọ́n gbé wọn lọ síbi tẹ́nìkankan ò lè sọ. Láàrin ìgboro ìlú Ìbàdàn ni eléyìí ti ṣẹlẹ̀ o lónìí yìí ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2026. Ọ̀rọ̀ náà di ìyanu pàápàá nígbà tó jẹ́ níjẹta àti títí di àsìkò yìí ni àwọn aráàlú sì ń jáde káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi ẹ̀hónú wọn hàn sí ti àwọn ọmọléèwé àti tíṣà tí wọ́n jí gbé lọ ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́, tí àwọn ajínigbé eléyìí náà kò sì tilẹ̀ wá ní ìbẹ̀rù kankan tí wọ́n tún jáde láti wá jí àbúrò Adélabú gbé. Ọmọ ìyá ọmọ bàbá ni obìnrin yìí pẹ̀lú mínísítà náà. Ọmọbìnrin náà sì ni àbígbẹ̀yìn àwọn ọmọ 5 tí ìyá wọn, arábìnrin Olúfúnmiláyọ̀ Àdòkẹ́ Adégòkè Adélabú bí. Ọmọ ọdún 43 ni nígbà tí àwọn ìbejì ẹ̀ jẹ́ ọmọ ọdún 12 péré. Ìbàdàn kọ́ ni obìnrin náà ń gbé tẹ́lẹ̀. Ọdún tó kọjá náà ló padà wá síbàdàn lẹ́yìn tó ti ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ gbogbogbò ilé wa Central Bank, tó sì tún ṣiṣẹ́ ní First Bank náà kó tó di pé ó fẹ̀yìntì fúnra ẹ̀ tó sì padà sílé ní ìmúrasílẹ̀ fún ètò ìlú òyìnbó tí wọ́n ń lọ láti lọ bá ọkọ ẹ̀ arákùnrin John Paul lọ́hùn-ún, ẹni tó ti wà níbẹ̀ ṣe díẹ̀ tó sì ti ń palẹ̀mọ́ fún wíwá wọn. Lẹ́nu èyí ló wà tó sì ń tọ́jú àwọn ìbejì ẹ̀ kó tó di pé ilé ìṣẹ̀lẹ̀ láàárọ̀ kùtù tó ń jáde lọ. Gbogbo àwọn ará àdúgbò ni wọ́n ń wo mọ́tò obìnrin náà nílẹ̀. Kódà ẹ̀rọ amọ́kọ̀tutù tó wà nínú mọ́tò náà sì ń ṣiṣẹ́ nígbà tí àwọn ará àdúgbò tí wọ́n gbúròó ariwo burúkú tí àwọn agbénilọ náà ń pa pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn padà jáde níbi tí kálukú wọn sá pamọ́ sí. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí pariwo pé wọ́n ti jí àbúrò Pẹ́ńkẹ́lẹ́ o, wọ́n ti jí àbúrò Pẹ́ńkẹ́lẹ́ lọ o. Gbogbo ilẹ̀kùn mọ́tò náà ló ṣí sílẹ̀ nítorí tipátipá ni àwọn afẹ̀míṣòfò náà fi gbé obìnrin ọ̀hún àti àwọn ìbejì ẹ̀ tí wọ́n sì kó wọn sínú mọ́tò tiwọn tí wọ́n wa mọ́tò náà lọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìròyìn náà sì jáde láwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́. Kódà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ayánládé Ọláyínká ní lójú ẹsẹ̀ làwọn ọlọ́pàá agbègbè Challenge ti fò jánà. Bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́pàá dìgbòlùjà míì tó jẹ́ iṣẹ́ tiwọn ni láti rí sí irú àwọn ìwà ìrúfin burúkú báyìí. Àwọn ẹbí Báyọ̀ Adélabú pàápàá ní káwọn èèyàn ṣáà ṣe sùúrù kí wọ́n máa gbàdúrà fáwọn nìkan ni. Ọ̀rọ̀ ìjínigbé àti ìfẹ̀míṣòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń di ohun tó ń kọ àwọn ọlọ́gbọ́n àti amòye lóminú, pàápàá nígboro ìlú Ìbàdàn, nítorí kinní náà kò dínkù, ó ń gbilẹ̀ sí i ni. Ní àṣálẹ́ níbi aago 7 alẹ́ ní ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kejìlá ọdún 2025, wọ́n jí ọkùnrin aṣáájú kan nínú ẹgbẹ́ òṣèlú APC Wálé Oríadé gbé. Wọ́n gbé e lọ nìbàdàn yìí kan náà ni. Ohun tó sì jẹ́ ìyàlẹ́nu ni pé ní àdúgbò tí wọ́n ti gbé àbúrò Adélabú lọ yìí ní Eléwúrẹ́ yìí kan náà ni wọ́n ti gbé Oríadé lọ o. Níwájú ọ́fíìsì ẹ̀ tó wà ní agboolé ìtajà PJ Square Shopping Complex lẹ́bàá NNPC ní ìyànà àjà ńlá ní Akálà Expressway ní Eléwúrẹ́ lọ́nà New Garage náà ni wọ́n ti gbé e lọ. Àwọn 4 ni wọ́n dábù mọ́tò òun pẹ̀lú ìbọn tí wọ́n sì fi tipátipá wọ́ ọ sínú mọ́tò wọn. Bí wọ́n ti wọ́ ọ sínú mọ́tò ni wọ́n da aṣọ dúdú bò ó lójú tí wọ́n sì fi ẹ̀rọ ìgbọ́ràn sí i létí tí wọ́n wá ń gbé orin oríṣiríṣi sí etí ẹ̀ kó má bàa mọ ibi tí wọ́n ń gbé òun lọ tàbí ibi tí wọ́n wà. Bẹ́ẹ̀ ni wọ́n sì wá lọ síbi tẹ́nìkankan ò ti lè rí wọn. Àárọ̀ ọjọ́ 3 oṣù kejìlá ni wọ́n gbé e lọ yìí. Ọjọ́ 10 oṣù kínní ní 2026 yìí ni wọ́n tó fi sílẹ̀. Èyí ni pé ọjọ́ 39 ló lò lọ́dọ̀ àwọn tó gbé e lọ. Kékeré kọ́ ni owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ẹbí àti àwọn ojúlùmọ̀ kí wọ́n tó fi sílẹ̀ pé kó máa lọ.
ìyẹn làwọn èèyàn ṣe ní lọ́kàn pé àwọn tí wọ́n gbé Ìyáàbejì yìí náà lọ owó ni wọn yóò padà gba, pàápàá nígbà tí wọ́n mọ Adélabú bí olówó ńlá nìbàdàn àti ní Nàìjíríà lápapọ̀. Àsìkò tí wọ́n fẹ́ fi orí adé sílẹ̀ nínú ìgbèkùn làwọn afẹ̀míṣòfò míín lọ sí igbó ọba Ọ̀yọ́ ní ìlú Ọlọ́ká tí wọ́n sì pa àwọn aṣọ́gbó 5 dànù lẹ́ẹ̀kan. Ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ni ọ̀kadà làwọn afẹ̀míṣòfò náà gbé wá níbi aago 9 alẹ́ lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 6 oṣù kínní 2026 yìí, tí wọ́n sì pa àwọn èèyàn náà tí wọ́n kó ìbọn tí wọ́n sì jí ọ̀kadà wọn lọ. Àwọn afẹ̀míṣòfò náà ní àwọn aṣọ́gbó wọ̀nyí ti mú nínú ara àwọn, wọn ò sì fi wọ́n sílẹ̀. Ohun tí wọ́n ṣe kó ogun wá bá wọn rèé, tí wọ́n sì pa wọ́n nípakúpa. Nínú oṣù kẹta ní ọjọ́ 18 oṣù náà ní àwọn afẹ̀míṣòfò kan tún lọ kọlu bùdó ìwádìí nípa ọ̀gbìn kòkó, Cocoa Research Institute of Nigeria ní Ìdí Ayùnrẹ́ nìbàdàn. Àwọn èèyàn 2 ni wọ́n jí gbé lára àwọn ẹgbẹ́ àgbẹ̀ oníkòkó tí wọ́n wá síbẹ̀ fún ìwádìí àti àbẹ̀wò. Kò sì tún ju oṣù 2 lẹ́yìn èyí lọ, ìyẹn ní ọjọ́ 19 oṣù karùn-ún tó kọjá yìí, tí àwọn afẹ̀míṣòfò yìí tún kọlù wọ́n níbẹ̀ tí wọ́n sì jí àwọn òṣìṣẹ́ wọn 2 gbé lọ. Èyí ni pé ó fẹ́rẹ̀ má sí ibì kan ní agbègbè Ìbàdàn báyìí tí ìjínigbé kò ti lè ṣẹlẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni kinní ọ̀hún kò sì rinlẹ̀. Àwọn àṣebàjẹ́ yìí ń pọ̀ sí lójoojúmọ́ ni. Nínú oṣù tó kọjá yìí náà, ìyẹn oṣù karùn-ún yìí, ni wọ́n jí ọ̀gbẹ́ni Adélékè Ridwan Ọláyẹmí nìbàdàn yìí náà ni o. Mílíọ̀nù 15 ni wọ́n ní àwọn yóò gbà tẹ́lẹ̀, àmọ́ lẹ́yìn tí àwọn Fúlàní náà bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ tán, wọ́n ní àwọn ò gba mílíọ̀nù 15 mọ́, 20 mílíọ̀nù làwọn yóò gbà lọ́wọ́ wọn tí wọ́n bá fẹ́ padà rí èèyàn wọn láàyè. Gbogbo eléyìí ló wà nílẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wàhálà ti àwọn tí wọ́n jí kó nítòsí Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ 15 oṣù karùn-ún yìí di ọ̀ràn gòdògbò báyìí tó sì ń tabá ara alé tó ń tabá ara oko. Gbogbo ìpínlẹ̀ ní ìwọ́de àti ìfẹ̀hónúhàn lórí ọ̀rọ̀ náà ti fẹ́rẹ̀ kárí báyìí. Ìyẹn ló sì ṣe jẹ́ ìyàlẹ́nu fáwọn èèyàn nígbà tí wọ́n tún gbọ́ pé àwọn ajínigbé míì lórí láyà wọ́n wá jí àbúrò mínísítà àná náà gbé nílùú Ìbàdàn. Ìpayàpòrò tó wà nínú ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀ àwọn tí wọ́n bá jí gbé bẹ́ẹ̀ ni wọn kì í tètè fi wọ́n sílẹ̀ àfi tí wọ́n bá rí owó ńlá gbà, nítorí níbi púpọ̀ bẹ́ẹ̀ àpá àwọn agbófinró kì í tètè ká àwọn èèyàn náà, tàbí kí wọ́n rí wọn mú, wọn kì í sì mọ ibi tí wọn yóò tilẹ̀ wá wọn sí nígbà míì rárá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá Ọ̀yọ́ ti wí yìí, wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ obìnrin náà àti àwọn ìbejì tiẹ̀ má já sí ibi tí tàwọn tó kù ń já sí, tí wọn yóò sì tètè rí i gbà jáde fáwọn èèyàn ẹ̀, tí òòṣà ìbejì pàápàá yóò sì tú wọn fó torí àwọn ìbejì tí wọ́n fi ṣòwò ìjínigbé wọn. Àdúrà ní gbogbo àwọn tí wọ́n mọ Ìyáàbejì yìí ń gbà, bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n súnmọ́ àwọn ẹbí Adélabú pàápàá. Ohun tí kálukú sì ń gbà ládùúrà náà ni pé kí Ọlọ́run tètè jẹ́ kí wọ́n rí àwọn tìyá tọmọ náà gbà jáde. Ọ̀làwọlá alága ló sáré ṣe àkọsílẹ̀ ìjínigbé àbúrò Adélabú yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú etígbọ̀ eléyìí o.